ọmọ Yorùbá, Tinubu ṣe bẹbẹ ìrònú bá wọn nílẹ̀ yìí àwọn oníranú. Tinubu ṣe bẹbẹ ìbànújẹ́ bá wọn. Ìbànújẹ́ nìkan kọ́ ló máa bá wọn, ìrònú àti ìpayín kékeré ti bá gbogbo àwọn ajínigbé nílẹ̀ Yorùbá. Nítorí kíni? Nítorí pé ìgbésẹ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ gbé ní tuntun ọ̀ṣàrà pẹ̀lú àṣẹ pé olóyè Sunday Adéyẹmọ ọyá ìdèkíá àti gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ bá wà nílẹ̀ Yorùbá, ẹ rí i wípé kò gbọ́dọ̀ gbọ́ wípé káì ajínigbé kan wà níbẹ̀. Wọ́n ní alágbára má mèrò bàbá ọ̀lẹ, a gbọ́dọ̀ gbọ́ báńdíìtì nílùú yín mọ́. Alágbára má mèrò bàbá ọ̀lẹ, a gbọ́dọ̀ gbọ́ báńdíìtì nílùú wa mọ́. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá, Bọ́lá Ahmed ti pa á láṣẹ ní wàrà ṣíṣà. Kí nìdí tó fi pàṣẹ fún olóyè Sunday Adéyẹmọ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ lágbára? Ìdí tí mo fi kọrin yẹn nìyẹn. Àwọn kan wà tí wọ́n sọ pé àwọn lágbára, lọ́jọ́ pàgbára wọn tí wọ́n ní àmọ́ kókó ẹ̀. Ṣùgbọ́n nílẹ̀ yìí agbègbè èèyàn lọ́mọ yìí pé bá a bá ń sọ̀rọ̀ nípa akọni òòṣà, olóyè Sunday Adéyẹmọ ni. Fúdí èyí, Bọ́lá Ahmed ti sọ pé ọyá o, àfàró ó tó gẹ́, jíjí ọba gbé ó tó gẹ́. Kí nìdí? Torí pé tẹ́ ẹ bá gbàgbé, tó bá jẹ́ ẹ̀ tí ì gbọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ tún jí ọba míì gbé. Ó di mélòó nílẹ̀ Yorùbá nìkan láàrin oṣù mẹ́fà tí wọ́n ń jí ọba gbé, bí ìgbà téèyàn bá ń gbin ẹgún ẹdìẹ lẹ́yìn kùlé. Eléyìí ló mú kí bàbá Bọ́lá Ahmed Tinubu fárígá pátápátá wípé ń bo akọni Oòduà ń bẹ ńlẹ̀. Sunday ń bo lọ wà, ó ní na mọ̀ dáhùn. Ọmọ Adéyẹmọ ó ní mò ń jẹ yín bàbá. Ìgbòho akọni Oòduà ó ní bẹ́ẹ̀ ni orúkọ ẹyẹ méje jáṣà, ọmọ ládéládéládé ọmọ aládìkún, ó ní mò ń jẹ bàbá. Ọya ní wàrà ìṣìṣà ẹgbérapá. Ẹ rí i pé mi ò fẹ́ gbọ́ pé wọ́n jí ìyàn gbé nílẹ̀ Yorùbá mọ́. Ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tó kù. Bí àwọn ẹ̀mí mo pè wọ́n lálágbára má mèrò, bí àwọn alágbára má mèrò tí wọ́n sọ pé tó, wọ́n sọ pé àwọn alágbára orí social media, àwọn tàwọn ọmọ ogun tàwọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun ṣìlámù, àwọn ọmọ ogun kìrìsìtẹ́nì kẹ́ ẹ kó jọ, ẹ dà wọ́n pọ̀ kẹ́ ẹ bọ́ sójú ogun. Toró tó gẹ́ ọmọ Léfì alùbàtà ìdarin. Bẹ́ẹ̀ ni pé kí wọ́n máa jí ọba wa gbé, kí wọ́n máa jí aráàlú gbé. Ẹ dákun, kí ló fẹ́ fà yẹn kẹ̀? Kí fà á? Wetin kàn fà yìí kò yé mi. Ọmọ Yorùbá máa gbé yín débẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì. Wọ́n bá pe bàbá wa náà, Ìbà GANI Adam, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá máa fèsì. Bàbá fèsì ọ̀rọ̀. Ẹ gbọ́ kí ni Ìbà GANI Adam, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá sọ. Mo gbé yín débẹ̀. Àmọ́ kí n tó gbé yín débẹ̀, ẹ jẹ́ àjọ rìnrìn àjò àwọn ìdí àti sábàbí tó fà á tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódóodẹ àti gbogbo àwọn ọba tí wọ́n fi panu pọ̀ pé tó ibi tí abọ́rọ̀ yìí dé yìí ọ fẹ́ gà àyà díẹ̀. Kò sọ́gbọ́n mọ́, kò sọ́gbọ́n, kò sáré, kò sí ìgbìrìgbìrì, kò sí nǹkan kan ju pé kí Sunday Adéyẹmọ gbéra kó wá lọ sójú ogun yìí, kó rí i pé wọ́n ẹ wò, ẹ jẹ́ ń dárúkọ wọn fún yín. Àwọn ọba tí wọ́n ti jí gbé nílẹ̀ Yorùbá, ẹ̀rù Ọlọ́run ọba yìí tí àwọn ajínigbé gbé nílẹ̀ Yorùbá, nílẹ̀ ibi tí wọ́n ti bí àwa. Bá a ṣe bó ti wù ká kéré tó láyé, bá a ṣe wà yìí, at least àṣà ti wọ gbọ̀ndún. Àwa bá àwọn alágbára ọba, àwa mọ àwọn alágbára ọba tí ó sọ wípé tí ibi tó bá fi ìrùkẹ̀ ẹ̀ sí àwa mọ̀. Tó ibi tó bá fi ìrùkẹ̀ rẹ̀ ẹ̀ sí, kò sí nǹkan kò tó lè tó máa jà ńbẹ̀.
ẹ jẹ́ n kà wọ́n sí yín létí o kájọ wá jíròrò lórí ẹ̀. Ọba àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ ń bí lọ́ba Kẹ́hìndé Jacob Fálódùn Alágànmọ́ ti ìlú Àgànmọ́ nílùú Àkúrẹ́. Àwọn ni wọ́n jí gbé l'Ondo State, ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ bí. Ẹ gbọ́, ẹlẹ́ẹ̀kejì ọba Ṣẹ́gun Àrẹ̀mú, ọba Olúṣẹ́gun Àrẹ̀mú onílẹ̀ Olúkọmọ of Ìkorò Èkìtì, Ìkọ́rọ̀ Èkìtì ní Kwara State, Èkìtì local government ní Kwara State lọ́wà. Ọba David Babátúndé Ògúnṣakin Eléṣù of Èṣù Èkìtì ní Èkìtì State lọ́hùn-ún. Àwọn máa ja Èkìtì lógún o, báńjí ọba gbé o, ọmọ alágbára. Ọba Samuel Ọlátúnjí Olúṣọlá, ọba Ọlátúndé Samuel Olúṣọlá Onímọ̀jò of Ìmọ̀jò lẹ́kìtì, Èkìtì State bákan náà. Ọba Adégòkè Adéèṣù Olúfọ́n ti ìlú Fọ́n l'Ondo State lọ́hùn-ún. Ẹgbà tí wọ́n gbé kábíyèsí Olúfọ́n ti ìlú Fọ́n yìí, làwọn kan sọ pé wọ́n ń jà sílẹ̀ ni, wọ́n ń ṣe kinní kan ni, wọ́n ń ṣe gbá ni iná òkè. Ṣé wọ́n tún ń jà sílẹ̀ tí wọ́n láwọn yòókù yẹn náà ń jà sílẹ̀ ni? Ọ̀dà àwọn ọba tán ti gbélẹ̀ ń gbọ́ yìí o, gbogbo ọmọ Yorùbá. Baálẹ̀ Onígbàyò Òkè Ọdẹ Ìfẹ́lódùn local government Kwara State, àwọn ọ̀tẹ̀ ẹ̀pẹ́ tí wọ́n gbé àwọn bẹ́ẹ̀ ni. Ọba Salman Ọlátúnjí Àwẹ̀dá, àwọn ṣẹ̀ṣẹ̀ kú ní kò tí ì péjọ mẹ́jọ tí wọ́n kú sí ọgbà àwọn ajínigbé. Ìyẹn Àṣàmú of Ọláyínká Ìfẹ́lódùn local government ní Kwara State náà lọ́hùn-ún, ibẹ̀ ló ti wáyé o. Ọba JD Ògúnyàndá Ìlúfẹ́milóyè, ọba James ọba Dàda Ògúnyàndá, ọba Lóhùn of Òkèlókè Yàgbà West local government nílùú Kogi lọ́hùn-ún. Ọba Ajíbárẹ́ Òjíbàrà of Báyégàn ilé ọba Kamilu Salami Kwara State. Àwọn ọba yìí òun ni àwọn ajínigbé ti gbé, tí wọ́n ti gbé lọ ráúráú, tó yẹ pé kò sẹ́ni tó lè sọ pé tó ibi báyìí la fẹ́ wá àwọn kábíyèsí yìí sí, yàtọ̀ sí àwọn kọ̀ọ̀kan tó bá òkè ní kí wọ́n láǹfààní àti bọ́ lọ́wọ́ wọn. Ọba Simon Ọláònípẹ̀kun, ẹ gbọ́, gbogbo àwọn ìlú tí wọ́n ti jí wọn gbélẹ̀ ń gbọ́ yìí, Oníwó Ọ̀fọ̀ Àfin Ìfẹ́lódùn local government area nípínlẹ̀ Kwara lọ́hùn-ún. Gbogbo ọmọ Yorùbá, àwọn ọba yìí ni wọ́n ti jí gbé. Eléyìí ló mú kí àwọn ọba yòókù kí wọ́n ó fẹsẹ̀ fẹ́, kí wọ́n sọ pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Làwọn ọba bá sá kúrò láàfin. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, chẹ́ẹ̀sì mọ̀ wípé kí là báwo láti ní ká sọ, àṣemámọ̀ kan ò sí, agbọ́mábí wọn ló ń bẹ. Báwọn èèyàn yìí ṣe gbéra nígbà tí gbogbo kábíyèsí ti sá kúrò láàfin, bẹ́ẹ̀ bá lọ Òkè Ògùn ó ń gbóná rìtìrìtì, ìlú fún àyàfó ní Ìbàràpá wà, ìlú Ìbàdàn àwọn òtẹ́ ẹ̀fẹ̀ mẹ́tọ̀ lórí òróró láfìgbà kan dígbà kan wọ Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ l'Èkìtì, bẹ́ẹ̀ ni l'Oǹdó, bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ ni nílùú Èkó. Àwọn Èkó tí ẹ̀ wá dé débì kan, bọ́ bá fi lè wọṣọ tó jọ sọ bí àjọ sọ́jà tó lọ ṣìwàhù, wọ́n á tiẹ̀ lè rò pé bandit ni ẹ́. Kódà kó má wọṣọ sọ́jà, kó kàn wáṣọ ìró àti bùbá lásán, tó bá ṣìwàhù àwọn pé bandit ti dé o, eré gìlàgìlà ni. Torí ohun tó mú kí wọ́n bá bandit pàdé ní Lẹ́kí, ẹ ti mọ̀ pé ibi tó ní security tó tí CCTV kúnbẹ̀, oríṣiríṣi àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi lè bá wọn tó farajọ bandit pàdé, ẹ ti mọ̀ wípé iná ti jó torí ìkókó. Àmọ́ kí n tó padà sọ́dọ̀ àwọn ọba, nígbà tí kéré bàbá wa Sunday Adéyẹmọ rí ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ takuntakun láti gbàdégbà, eléyìí ló tún wá mú kí bàbá Bọ́lá Ahmed Tinubu náà wá wò pé bó la ti máa ṣe é tó fi jẹ́ wípé ohun tá a láà fẹ́ ṣe yìí,
táwọn èèyàn fi lè dúró lórí orin wa pé ọ̀rọ̀ mandate we shall stand on your mandate la máa dúró. Tá a bá máa dúró lórí mandate, ààbò gbọ́dọ̀ nípọn. Ilé báyìí la sì ti kẹ́sọ̀ọ́ ròdo ó ṣe pé olóyè Sunday yẹn náà sì dáhùn. Wọ́n sì wá pé bàbá ibà GANI Adam torí wọ́n ní kákó kọ́ṣàn kó pọ̀ kó lè bá àrọ̀ yẹn lọ́rùn ni. Tí wọ́n bá ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó yá bọ́ síbẹ̀ nìkan ó kájú ẹ̀ báwo ọba kájú ìlú yóò ya ni ó kájú àmọ́ wọ́n ní nígbà míì kárìn àpọ̀ ìyẹn ni ó yá ìwọ náà sì ṣùgbọ́n ó tó ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá faramọ́. Kí ni wọ́n faramọ́ tí wọ́n ju èyí tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ àbí míì gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ gbọ́ òun rèé ẹ jẹ́ gbé yín débẹ̀ ní bẹ́lẹ́ńdó kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa ètò ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n fún wọn ní ọ̀dà ìpè tó ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ la wáìpù wọn ìwé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ òun rèé ẹ̀ ń ṣó níbẹ̀. Ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ bẹ̀rù èèyàn jù Ọlọ́run lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè. Ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì tọ́ máa kó máàmù gàrí lé lọ́wọ́ òun wa. Yorùbá wà láìpọ̀ yẹn ń tìyàn lé detention kan máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o. Wọ́n á fẹ́ tì ẹ́ sí i. Wàá rò pé àwọn tó tì ẹ́ sí ẹ wọ́n nífẹ̀ẹ́ ẹni ọ̀dọ́ fẹ́ kó há mi. And I appeal to the President, the Commander-in-Chief of Armed Forces, President of the Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, the law from the National Assembly, and allow the governor to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police. So jẹ̀yàrí olóòmọ́ tani tíṣà ẹ̀ àwọn ìyá láti jẹ́ síwájú òun ló ń gá ìjọba báyìí. Àmọ̀tẹ́kùn is being run for a period of 5 years now. The governor did not misuse Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn was just a semi-structure of state police. The only thing Parliament in the national level and state level to do is just to legislate it, to give them the power to carry subjugated harm and give them the power to arrest and investigate and prosecute. Those two contexts, when they had it to the structure of Àmọ̀tẹ́kùn, it's already been a state police. What happened in Ẹ̀sìnlé Oríire Ògbómọ̀ṣọ́? Those people that was criticizing, kicking against state police, nobody, I haven't seen one of their interview apart from Bryce Falana, SK. Say, no, we don't want state police. Without state police, there is no way we can stop insecurity in this country. We should not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The forcing protection of life and property. After that, we'll be talking of partisan issues. For me, I'm not going to go and sọ̀rọ̀ òṣèlú. Òṣèlú á ń lọ alájọbí ló máa kú. Àwọn àbíbá ẹni torí pé security wà ń ta ni. Bí security ò bá sí ń ta, ìbọn ẹyọ tọ́tọ́ báyìí wájẹ̀ lágbára àkọ́kọ́ tẹ́ guide kó tó confront ẹni tó níbọn. So I commend National Assembly for now doing a job of good parliamentarians yesterday. Anything is done will be rewritten in the book of history. The event we are holding here now, by tomorrow will become an history. And I appeal to the President, the Commander-in-Chief of Armed Forces, President of the Federal Republic of Nigeria, to quickly approve and sign the the law from the National Assembly, and allow the governor to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police, so that our community, our state can be secure. Ẹ káàbọ̀ padà, ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa sọ.
Ìbà GANI Adam Ìgè. Bàbá ní tó tí tẹ́ bóyá fídíò yẹn ò ṣe dáadáa ẹni tó rìkọ́ọ̀dù ẹ̀ ṣùgbọ́n wọ́n ní ẹni tí ẹ̀yin ọmọ Yorùbá fẹ́ rán lẹ́wọ̀n lẹ́ ń wá o. Tẹ́ ẹ bá fẹ́ kí àwọn lọ kíjọba àpapọ̀ fọwọ́ sí, ìjọba ìpínlẹ̀, ìjọba àbílẹ̀, gbogbo àwọn lọ́balọ́ba ní káwọn lọ. Èmi ẹ ti máa ń sọ tẹ́lẹ̀ náà wípé wọn ò lè lójú ogun mọ́ irú wọn. Ayé jagunjagun yàtọ̀ sáyé jẹ fàájì ṣe fàájì lásìkò yìí. Àwọn àkókò kan wà tí Ìbà GANI Adam tó bá jẹ́rú àsìkò yìí tá à ń sọ̀rọ̀ yẹn lásìkò yìí, ó dá mi lójú fún bàbá yìí. Ó tàdá. Àmọ́ àkókò yẹn ti lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́yin náà gbọ́ tí wọ́n sọ lẹ́nu wọn. Wọ́n ní ìyà táwọn jẹ lẹ̀ òun ló ń kọ́ àwọn yọ báyìí, ọ̀rọ̀ ni wọ́n ń jẹ báyìí. Good. Kò sẹ́dá tí máa ń jìyà tí ò gbọ́dọ̀ jọrọ̀. Ohun táwa ń sọ nìyẹn. Àmọ́ gbà tẹ́ ń jọrọ̀ tí wọ́n fi ń jẹ oyè, tí wọ́n fi ń jẹ ìsà. Ó yẹ kẹ́ ẹ yiri ẹ̀ wò. Ọlọ́run ṣeun ẹ kàwé. Ẹ sì gbọ́ ìtàn àwọn tó ti jẹ oyè yìí doyè yìí. Báwo ni wọ́n ṣe ṣe nínú ìran wọn? Ẹnìkan ṣo tí ò lójú ogun, tí ò fojú winá ogun, àtogun òṣèlú o, àtogun kinní o, òun náà ní MKO Abíọ́lá. Bóun náà sì ti fojú ogun òṣèlú ló padà mú lọ. Torí pé owó ló fi ń ṣe gbogbo nǹkan tiẹ̀ nígbà náà lọ́hùn-ún. Ó yẹ kẹ́ ẹ ti kọ̀nsídà wípé ara yìí ọ̀gbára kò lè ṣẹ̀wọ̀n mọ́. Ẹ sì ní ṣẹ̀wọ̀n, àwa náà ò ní ṣe. Àwa ò sọ pé kẹ́ ẹ ṣẹ̀wọ̀n. Tó fún díẹ̀ yìí bàbá ti wá rìsọ́ọ̀fù pé tó state police ọmọ apí àwọn. Ẹ gbọ́, wọ́n ní state police làwọn fẹ́ tàwọn. Àti sòsé kágbàgbé ohun tí wọ́n ń pè ní péré tó àwọn vigilante wa, àwọn kinní wa kan máa lọ síbì kan. Ká fún àwọn ní state police. Tí ọwọ́ bá ti ba state police, ó ti dà. Ṣé mọ̀ pé lóòótọ́ dẹ̀ ni àwọn akọ́mọ síbẹ̀, àwọn OPC máa join state police, àwọn tó bá qualify, right? It's good. But ṣó yẹ kí state police kó dí local police lọ́wọ́, local security? Yeah, people like ìró ẹkùn, àwọn Àgbẹ̀kọ̀yà, vigilante, àwọn hunters, ṣó yẹ kí state police ó dí wọn lọ́wọ́? Ṣé bí in collaboration ní bí àṣà àwọn olóyìnbó? Bàbá ti dọ́gbọ́n dọ̀jì ibi tí ayẹ kan ti ṣiṣẹ́ o. Òun lẹ̀ ń gbọ́ yìí o. Aláàfin Ọ̀yọ́ bàbá, ọba Akeem Ọwọ́adé, ìṣègùn tẹ́ ẹ ṣígun fún wọn. Wọ́n state police ni àwọn fọwọ́ sí o. Now, ní báyìí olóyè Sunday ó ti pa kìtì mọ́ra. Olóyè Sunday Adéyẹmọ ti wà ní on his way sínú igbó pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọn bá àṣẹjú tí wọ́n fún olóyè pé kó fi wá àwọn ọmọ yìí jáde, àti àwọn tó bá àwọn ajínigbé ká sì dẹ́kun ẹ̀ káàkiri. Wọ́n ti fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè. Tá a bá ṣe ètò míì á gbé jáde. Láǹfààní àti mo fẹ́ confirm lórí àwọn nọ́mbà tí mo rí, torí mi ò tí ì rí lórí àwọn major platform tí mo máa mọ̀ pé òótọ́ ni, torí ẹ burú díẹ̀ Nàìjíríà. Káwọn kan má ti lọ kó nọ́mbà jọ, kán máa collate àwọn, kán máa recruit àwọn èèyàn sí inú bandit tọ́jú at the end of the day tí wọ́n á sọ pé èrò ẹkùn ni. Mo fẹ́ confirm àwọn tẹ máa pè ní state kọ̀ọ̀kan, tọ́jú state coordinators kọ̀ọ̀kan. Tí n bá ti confirm tó jẹ́ èyí tó jẹ́ original, àwọn ò gbé wá fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá, mo gbé wá. Àmọ́ ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa. Àwọn ọba tí wọ́n ń jí gbé yìí kí ló fà á? Tí kò sọ́ba tó lágbára mọ́ nílẹ̀ Yorùbá ni. Èmi personally wò pé kò yẹ kó sí ọba kan nílẹ̀ Yorùbá tí ẹnìkan wà tí a sọ pé òun ni bandit tí ó gbé.
kò possible. Ṣé ọba bandit kan lè lọ bá ọ̀pọ̀lọpọ̀ tẹ̀dó kábíyèsí ọba ìlú Ẹdó tí ó sì lọ tí ó sì gbé successfully? Yàtọ̀ sóhun náà àwọn kan wà tọ́jú ẹnìkan tó rẹ́nìkan ẹlòmíràn sọ pé àwọn ọba tó ń gbé yẹn ìgbèríko náà ìgbèríko báwo iná jọba fún? Ṣé inú yàrá èèyàn nìyẹn máa ń jọba lé lórí? yíò agbọ́npa ọba tí wọ́n lọ bá nílé tó ní ẹ káàbọ̀ wọ́n ní yes ọyá gbẹgbẹgbẹ ẹ jókòó síbẹ̀ yẹn kílẹ̀ fi mọ́ òun lọ sùn. Ó sì sọ fún gbogbo àwọn amẹ́sẹ̀ àwọn síkírọ́sì tóun náà ní tí àwọn yẹn ti dè mọ́lẹ̀ ó tú wọn lẹ̀ ẹ̀yẹn máa wò wọ́n kílẹ̀ mọ́ ẹ jẹ́ kí wọ́n ráwọn náà jókòó níbi tílẹ̀ bá mọ́. Nígbà alẹ̀ mú pe ọlọ́pàá nílùú yìí náà ni ara alẹ̀ Yorùbá yìí náà ṣírú àwọn ọba bẹ́ẹ̀ ò sí. Àbí báwo ló ṣe jẹ́ ká sọ yín pé ìgbàlódé ló sọ àwọn ọba wa dọ̀lẹ ni àbí kíni? Àbí torí àwọn ọba ṣé gbogbo ọba ló ti di ọba ń dómìnì spaghetti ọba kí ló wọn tún jẹ shigog dọ́gì àbí kí ìwúlẹ̀ máa ń jẹ nínú ṣàwámà. Níbi tí wọn ò lè ṣàdédé pàdé ọmọ kékeré míì nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé kùnbi tí ó tọ̀. Then ìlú a máa fún wọn ní security tó gbójú tí gbogbo yẹn ò sí mọ́. Ikú tí ń pọjọ́ gba ẹni òwe ńlá ní pa fún ni. Ẹ̀yin ọba tẹ sá lọ láàfin sísá lọ láàfin kọ́ ló lè ṣe fún yín. Ẹ gbọ́ òun kọ́ ló lè ṣe fún yín torí àwọn aráàlú ọ̀bọ̀ sójú alálẹ̀ wọn ó ṣe pé fún yín bí tẹ bá wà. Tẹ bá fi àwọn nìkan lẹ̀ torí dáhùn pé àyàn bàbá support tẹjọ gbógun ti àwọn olóṣèlú yìí àwọn ò ní jẹ́ kógun yìí ọjà wá wọ́n nípa àtagbára láti dìde fún wa. Tẹ́yìn bá wá rò pé ẹ̀yin lówó láti sá lọ Canada kẹ́ sá lọ sí America kẹ́ lọ London kẹ́ lọ ní ìlú tó bá wù yín láyé àwọn alálẹ̀ lè má tètè mú Fúlàní ó lè má tètè mú Haúsá o bọ̀ ó máa mú ẹ̀yin torí ọmọ orí kìí lẹ́yìn òdodo rò pé a má sòun. So ẹ̀yin bàbá wa kábíyèsí kádé ọpẹ́ lórí ẹgbéra ńlẹ̀ ẹ fún olóyè Sunday Adéyẹmọ ẹ fún ní full support ẹ fún láti lẹ́yìn tó gbóná àtàwọn alágbára kọ̀ọ̀kan yòókù tó dìde. Àtàwọn tó sọ pé àkókò yẹn lẹ́ẹ̀mọ alágbára mámèrò èèyàn tá a sọ ṣáájú orí social media ni wọ́n ń gbé ògùn lẹ̀ ògùn eléyìí lò kí gbẹ́ lórí social media eléyìí lẹ́tì eléyìí lè pè èpè tó ní lọ́wọ́ tó lè lọ ṣẹ́ fún àwọn bandit. Àwọn tó sì gọ̀ ní àwọn máa rọ́ lọ́dọ̀ wọn á ní kó ṣògùn fáwọn wọn máa gbowó yín tọ́ba yà àwọn ọ̀rọ̀ gbẹ pátápátá tí wọ́n bá ti rí ṣéǹgì ẹ ní rí wọn mọ́ àbí kí wọ́n tẹ̀ fún kó wá ìpè yìí tó bá dójú lówó wọ́n kú ṣe fún wọn tó ń wá náà gan gbogbo ogún ní ẹ tó ní kó máa rù wá. Tẹ́ ẹ bá lágbára ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ. Yes ọba ní kì í pé méjìlá àfin ìjòyè lè pé méjìlá. Ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́kẹ́ ṣe nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ yìí láàrin wọn bá wákàtí díẹ̀. Kẹ́yìn ọba tẹ́ ń sá káàkiri ẹlòmíì sá lọ ọ̀dọ̀ Olúbàdàn ẹlòmíì sá lọ ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ẹlòmíì ṣé táwọn yẹn ọba dúró déédéé ẹ lè sá lọ ọ̀dọ̀ tiwọn. Àti pé with the rate of things now bí nǹkan ṣe ń lọ yìí gan gbogbo bí tẹ sá lọ náà ò séèfù. Ta ló sọ fún yín pé wọn lè wọ ààfin Ọ̀yọ́ ta ló ní wọn ò lè wọ Ìbàdàn ta ló ní wọn ò lè wọ ọ̀dọ̀ Ọ̀ọ̀nìrìṣà ẹ máa jọ tara ń jẹ ta ẹjọ jókòó tẹjọ ń sọ yẹn.
torí pé devices táwọn lè kó lọ́wọ́, irinṣẹ́ tí wọ́n kó lọ́wọ́, ó ṣeé ṣe ó lè overpower àwọn tó wà lẹ́nu géètì. Then a ti ní àwọn ọmọ èṣù tó ti jọmọ Yorùbá tó ti gbàbọ̀dè, àwọn ló lè pass wọn, àwọn olólè pass oríire, àwọn tó wà lóríire ṣe bá àwọn ọmọ ọbẹ̀ ni. Àwọn nọ́mọ̀ yìí pé àsìkò yẹn àwọn gbogbo ìlú àtọba àti gbogbo àwọn fìgìláńtì pátápátá máa wà ní town hall, wọ́n ń ṣe meeting lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fi operate ní school mẹ́ta. Ṣé wọ́n pa ìbọn school kẹta ni wọ́n tó gbọ́? Ká sọ pé wọ́n yìnbọn ní school àkọ́kọ́, aláàmú blow, ẹja jókòó náà. Báwo làwọn yẹn ṣe mọ̀ pé wọ́n ń ṣe meeting pé ní everybody ti lọ, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti rọ́ lọ pé torí meeting pé tó ẹja múra sí ọ̀rọ̀ ààbò olúwa o, nǹkan gbogbo èèyàn ní ọ̀fẹ́ wà ń bẹ̀, àwọn arúgbó tó kù lọ́wọ́ à ń lé. Báwo ni wọ́n ṣe mọ school tó yẹ kí wọ́n lọ kóyàn? No, òdodo ọ̀rọ̀ pé a má sòun, àwa máa wí ti wà. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ̀rí ọkàn wo sì máa jẹ́ wà bóyá sọ́dà. Àwa láti bókọ ẹnì kankan jẹ́, èmi á máa sọ bẹ́ẹ̀. Kó láíláí mi lè borúkọ ẹnikẹ́ni jẹ́ nú ẹ̀yàn lágbára tó wà nílẹ̀ Yorùbá. Kò sẹ́ni tí mò ń tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ láàrin. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí ẹ bá ṣeré, orúkọ tèmi kọ́ ni wọ́n máa gbọ́ lọ́jọ́ iwájú. Wọn ní pé ó ṣorúkọ tèmi ni wọn Táíwò Adésínà kan náà máa sọ nípa Kakanfò, wọn jẹ́rìí Kakanfò rẹ̀ bàbá mi ò jẹ́rí. Orúkọ tèmi kọ́ náà máa fi pè ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Kálukú dá dúró láyé ẹ̀. Wọn ò ní pé ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn ló kọ mi, wọn ò ní pé ọ̀gá ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà. Tí gbogbo yín bá tí gbogbo ẹ̀yàn bá jẹ kábíyèsí nílùú wa nílé ọ̀dọ̀ mi. Ó lójú àwọn oyè tá a máa ń jẹ lọ́dọ̀ wa nílé bàbá mi. Ní ìṣirò pé wọ́n lè pín oyè ọ̀hún gan kọ́kàn mi, torí wọn mọ irú èèyàn tí mo jẹ́. Yes. Then ṣùgbọ́n ohun tó kàn wá òun ni ìrẹ́pọ̀ àti òmìnira, ìgbára wa sílẹ̀ kúrò lọ́wọ́ òyìnbó, àti bọ́ lọ́wọ́ òyìnbó amúnisìn, àti wá lọ bọ́ lọ́wọ́ Fúlàní amúniṣẹ̀rú. Then kí la wá ń gbáyé fún? Ẹ ṣé mo dúpẹ́, àtúnpàdé. Ẹ bá mi share program yìí. Olóyè Sunday Adéyẹmọ, ó lọ rí, ó bọ̀ rí, ẹni pé ó má lọ, ó má nídìí bá o, wàá lọ rí wàá bọ̀ rí. Àyí lọ àyí bọ̀ lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Ẹnu báyìí làtẹ́lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà. Ẹnu lọ́wọ́ ọ̀tá ó fi làwọn máa sọ wọn ọ̀rọ̀. Ẹnu ni bó kọ̀la ni. Bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ Ọlọ́run, Inshallah, lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ àwọn tó nílé ayé. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ lọ láyọ̀ lẹ́bọ̀ láyọ̀, ẹ kẹ́rù, ẹ sì gba gbogbo àwọn tí àwọn karambani ti dì mọ́lẹ̀, ẹ máa tú wọn lẹ̀ láṣẹ Èdùmàrè. Bó ṣe jẹ́ nìyẹn, àṣẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ bá mi share orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ó dàbọ̀.